ó yá dákun wá jẹ́ ìfìyẹn gbalẹ̀ àwọn bàbá rẹ lọ bébí wọn lọmọ Àwórì Akesan o mo pé kí ti gbé o Akanni mo ló gbére kí ti gbé o ó gbére ọmọ Àwórì kí ti gbé o ó gbére ọmọ oṣù Akesan ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ̀rí ọmọ wájú ọlọ́kọ̀ tí ń ṣòwò ọmọ ìkúlé ọlọ́kọ̀ àṣejìgbàlẹ̀kẹ́ ògèdègèdè ọlọ́kọ̀ àtàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọ̀pá wà káfọ̀ jẹ̀wà kádà pánù kádà jẹnu káwá fògèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ̀rí nínú ilé àwọn bàbá rẹ ni ìwọ lọmọ arúgbó ọdẹ èyí tí ń fàyàfà mo pé bí Akesan ò ga jù go bí ò ga jù kùkùté bí bàbá yín bá ti níbọn àmúléwọ́ pẹlẹbẹ kékeré ọdẹ ni bàbá yín ṣe ẹ̀yin lọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run bí bàbá yín bá gbẹ̀bí ewúrẹ́ tán ó lọ rèé gbẹ̀bí àgùntàn ọmọ oṣù Akesan ẹ̀yin lọmọ oníyan kókò tí ń mú ju ẹgbẹ́ iṣu lọ nínú ilé àwọn bàbá rẹ ni ọmọ oṣù Akesan ìwọ ni mò ń porí ẹ lọ́wọ́.